Adéko wá mi wá àti kẹrí ẹ lọ. Jesus! Aṣọ tán bá fi sin òkú òun ni mo máa lọ gbénu ẹ̀. Aṣọ yìí ni a máa fi sínú bá. Sórí gbogbo èdè wèrè tó ń fọ́ káàkiri. Ó lè fi rí ìyàwó fẹ́ lẹ́kọ̀ọ́ yìí. Èdè yìí náà máa mú bá àpò ìwọ́de àgbọ̀. Wọ́n ẹ̀ bá obìnrin sọ̀rọ̀ pẹ̀lú èdè burúkú tó wà lẹ́nu ẹ̀yìn. Fọmí wò. Bíbá ẹ̀fọ́. Bíbá mi. O ti wẹ́n. When do you want? Má lọ́la. I can make it in the morning. Ọṣẹ tí mo fún ẹ yìí òun ni wọ́n máa yọ sínú omi tó máa fi wẹ̀ o. Wọ́n máa wá padà jáde. Aṣọ yìí wàá lọ rí mọ́lẹ̀ ni o. Amúnidára tó dára fún àwọn òbèrè lọ́wọ́ wa. Bọ̀ ìwọ òyìn dákun ló dákun ìlú tèmi. Nǹkan tí mi ní ìlú ni ìfẹ́, òtítọ́ àti ìfọkànbalẹ̀. Bọ́ládé. Mo ní kí ọlọ́wọ́ ni kí n pè fún ẹ ní wọ́n ti mọ kọ́lọ̀ tó máa fún mi. Ìka ní mi ò sọ kọ́lọ̀ torí ẹni yẹn ti burú. Wọ́n gbọ́dọ̀ kọ́ ẹ̀tọ́ pọ́n mi. Ẹ̀ ń ṣe èrè ní ṣòwò eléyìí bẹ́lẹ̀ lọ. Ìwọ tajọ́ ń sọ̀rọ̀ mi wà kọ́kọ́ sunrise gan la béèrè lọ́wọ́ ẹ̀. Ṣé o fún obìnrin lọ́wọ́ àbòfin lọ? Mo èmi mo kó obìnrin nígbà sí i. Ìwọ fẹ́ máa tẹ àwa gòkè, wọ́n máa pariwo àtẹ̀gùn láfi mókè, àtẹ̀yìn mókè. Ọkẹ́ tó tẹ̀ wá gbé wọn máa padà jábọ́ mbẹ̀. Tọ́ba bá irun aṣọ òkú tó kú nísìn tẹ́ lówó tẹ́ bá ti ní gáùn kẹgbẹ́ lọ́dọ̀ ẹ̀. Torí spirit fi ṣáàkì ó lè padà lọ mú wá fún wa. Aṣọ mi dà. Yé! Mo kú ọ! Yé! Ogun ọ! Ìyàwó kò sí ìlú ìrìn lọ. La ojú ẹ̀ dáadáa. Yé! Sàrà mo kú wa. Tó ti já wèrè ni. Ṣo pàdé mi láàárọ̀ ni. Omi wo dúró ẹ̀ ṣé ìwọ náà mo bá omi bedroom mo fo mi wẹ̀. Aṣọ mi dà. Tó wà ń dálé mọ̀. Alábòjútó àwọn agùnbánirọ̀ ni mí. Àwọn new batch tó ṣẹ̀fẹ̀ wọlé lẹ máa ránṣọ fún. Mo lè ràn òun. Ṣé ara yín kọ́ ni àwọn. Rìwáyà ni. Èmi rìwáyà. Amúnidára o. Kò ní dáa fún ẹ. Ó dáa fún ọ lọ wá jókòó síbí.